walilahi alhamd. Ìgbà tá a wá débẹ̀ yẹn ibi mo ń lọ nìyẹn. Lóòótọ́ embarrassment tí mi ríru ẹ̀ rí mo kàn ní court. Ẹni tó jẹ́ adájọ́ nínú court yẹn ntọ́ ọkọ sọ ni pé I don't know you and I don't want to know you. I don't know you from Adams. I don't know you. I don't know your name. I don't do anything about you. Mo wá wò báyìí mo ní it's not strange. Kò lè dùn mí pé o mọ̀ mí. Torí pé o lè jọmọ àwọn ẹni ire kó jọmọ ìpìlẹ̀ kó ní bíbí kó ló mọ̀ mí. Ẹni tó jẹ́ adájọ́ nínú court yẹn ntọ́ ọkọ sọ ni pé I don't know you and I don't want to know you. I don't know you from Adams. I don't know you. I don't know your name. I don't do anything about you. Mo wá wò báyìí mo ní it's not strange. Kò lè dùn mí pé o mọ̀ mí. Torí pé o lè jọmọ àwọn ẹni ire kó jọmọ ìpìlẹ̀ kó ní bíbí kó ló mọ̀ mí. Ẹni tó jẹ́ adájọ́ nínú court yẹn ntọ́ ọkọ sọ ni pé I don't know you and I don't want to know you. I don't know you from Adams. I don't know you. I don't know your name. I don't do anything about you. Mo wá wò báyìí mo ní it's not strange. Kò lè dùn mí pé o mọ̀ mí. Torí pé o lè jọmọ àwọn ẹni ire kó jọmọ ìpìlẹ̀ kó ní bíbí kó ló mọ̀ mí. Ńgbà Ọlọ́run wá kẹ́ mi pátápátá Sheikh Labib Lagbaji wá dé. Ìgbà Sheikh Labib kọ́kọ́ fún mi ní recommendation láyé n tó sọ ni pé ẹni tẹ́ mú tẹ́ ẹni tó dúró yìí tẹ́ ẹni ọ̀ka tẹ́ ẹni ò gbọ́dọ̀ jókòó yìí tó dúró yìí mọ̀ ni ọmọ ìpìlẹ̀ ló dúró yìí ọmọ àwọn ẹni ire ló dúró yìí ọmọ àwọn tó nítumọ̀ nú ayé ló dúró yìí òun fúnra ara rẹ̀ ẹni Ọlọ́run wá kà sí láyé ni ẹni Ọlọ́run kà yẹ láyé ni Alhaja Kaola náà lẹ́ni ó dúró báyìí ọ̀dà àkílẹ̀ ní. Jẹ́ kí wọ́n fi léyìí kí n sáré sọ̀rọ̀ kan kí n tó lọ ní Al-Qur'an pẹ̀lú conversation Ọlọ́run ọba wa àtàwọn màláíkà ṣáájú kọ́lọ́run kó tó ju àwọn èèyàn sínú ayé wípé ẹ máa lo ayé. Ẹ jẹ́ n sọ nǹkan kan fún all lawyers gbogbo lawyer ọjọ́ tá Nábì ní conversation pẹ̀lú gbogbo àwọn sọ̀hábà nípa pé ta lọ́lọ́run ó yọ́nú sí jù lálkìyámà Ànábì ní teacher ni nítorí ipá wọn kò sí téèyàn lè jẹ́ láyé teacher ní í ṣe sábàbí gbogbo oríire tọmọnìyàn ń ṣe láyé. Wọ́n tún bi Ànábì pé lẹ́yìn teacher tá a tún ni ó ní lẹ́yìn náà ó ní pé òun náà ni àwọn doctors torí pé wọ́n ń yọ àwọn èèyàn Ọlọ́run fi wọ́n ṣe sábàbí àlàáfíà fún ayé. Wọ́n á ní ta lọ́lọ́run bínú sí jù Ànábì ní adájọ́ ni àtàwọn lawyers. Ànábì ní adájọ́ ni àtàwọn lawyers. Nítorí pé gbogbo aburú ayé àwọn girama kó aláburú pé n tó sọ rèé ní court. Nítorí pé gbogbo aburú ayé àwọn girama kó aláburú pé n tó sọ rèé ní court. Wọ́n tún béèrè pé oníṣẹ̀ríà ńkọ́ wọ́n ní kó dáwọ́lẹ̀ ọ̀kánà ṣẹ̀ríà nítorí pé mi àtẹ̀jẹ̀ òun ló ń rọ̀. Àní bẹ́ẹ̀ ẹ dákun mo fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin lawyers ẹ̀tẹ̀yin adájọ́ ní Ìlọrin. Ẹ̀yin irú tí ń wọnú Ìlọrin ti pọ̀ jù. Kí ló dé tó jẹ́ pọ́dọ̀ yín náà ni wọ́n ti máa plan láti bà ti mùsùlùmí ẹgbẹ́ wọn jẹ́? Kí ló lè fà á? Kò yẹ ká ilé aláòrú aburú bẹ́ẹ̀.